ètò ayé ń bẹ lọ́wọ́ rẹ̀ ọba tó dáyé. Ilẹ̀kùn àánú wà lọ́dọ̀ rẹ̀ ìwọ ló lè ṣí. Ṣílẹ̀kùn àánú rẹ̀ sílẹ̀ fún mi kí n fanú gbáyé. Kò sí kọ̀rọ̀ tẹ́dọ̀ Ọlọ́run bá lè wà tànú bá dé. Àánú àwárí àdàbí ìdánì òun kọ́ rárá. Mo ti béèrè fún àánú rẹ̀ jọ̀wọ́ jẹ́ kó yá. Mi ò fẹ́ ká sọ́yẹ́ léjìká mi ò kànú tó dé. Bá mi ẹrù dákun síjú àánú rẹ̀ sọ́dọ̀ mi ò bá tó dáyé. A ti dúpẹ́ fún Ọlọ́run tí ò fọ́ta lọ́rọ̀ sọ. Ẹrù ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ táwọn ìṣe ń fẹ́. Bá mi Amirul Jeishi ẹ ṣé mo dúpẹ́. Bá mi Arnold àánú Ọlọ́run nínú ayé yín èmi ò fẹ́ ó dúró. Kó máa ráyé mọ̀nà ká sọ́dọ̀ yín pẹ́ ti lọ́lá rí. Dákun jẹ́ máa bá gbà mú ọba mi tó láyé. Ẹ ò ní dọ̀lọ́lá náà ọba mi ọba rẹ̀. Bá mi ti dìbọ̀dọ̀ kẹ́ni tó ń rí yín tẹ́lẹ̀ tó yọ̀ máa ṣe wòyìn bú sẹ́kún. Kó máa ráyé máa fi yín ṣe example pé jàdùn kò tó wá tán. Kì í ṣe ọwọ́ yín má di iṣẹ́ ọba mi tó láyé o. Fèrèsé iṣẹ́ yín jẹ́ ìrìtàn ayọ̀ pàfáláyé. Bá mi MC Olúlu. Jíjẹ mímu níná lílo má jẹ́ kó gbà nira lọ. Bàbá ọ̀nà gbàrí ọ̀la yín má ṣe jẹ́ kó dín. Oore tẹ̀yìn ìyá arọ́bì má máa fi ṣàpínlẹ̀. Dàrósà ká mú ìdùnnú ayé yín má ṣe jábọ́ fọ́. Bá mi MC ohun tó ń bí ayọ̀ tó ń bí dùnnú kó má ṣe bí ẹkún mọ́. Kẹ má fìtì ìjúre lé ọ̀tá yìí lọ tọrọ jẹ. Kórí tó ti pé kó máma yí abẹ̀bẹ̀ ọba rẹ̀ jájì. Wèrè òye yín kẹ́ máma yá wèrè yìí lórí. Àìdúró ní ìjọmọ okùnmọ̀ pọ̀ láàsì ìtúnlẹ̀kùn. Bí mi ò bá já mi níyànjú mo máa dọ́là pẹ́. Ẹ̀gàn mi ànádógó èní mo máa tún sáré. Kógo ẹni málẹ̀ bíbànú jẹ́ Bọ́lá Àbátúndé. Bá mi MC Bá mi MC Bá mi MC Olúlu. Bàbá àánú rẹ nínú ayé yìí ó tó díndín oore. Ìdẹ̀ra tó fi síbẹ̀ ẹ ti fara mọ́. Kọ́lọ́hún gbà fún yín délẹ̀délẹ̀ kẹ́lẹ́ lápá o. Kí bùkún ayé yìí pọ̀ ẹ fi ràn mọ́. Olúlu kò dìgbà tẹ́ ẹ bá lọ títì lọ lágogo. Ayé tí mọ̀ pọ̀rọ̀ yín ń dùn lọ́wọ́lọ́wọ́. Àdéhùn gbígbàdúrà rẹ̀ tó bá yín ṣe. Ó ti ṣe àdúrà tí ń gbà fún yín jẹ́ kó pẹ́. Ìròyìn tó wà lókè odò tó lé téńté. Wọ́n ti ń wá ohun tó wà nísàlẹ̀ tó gbé dúró. Má ṣe tú àṣírí yín fẹ́nìyàn ẹ̀dá abara. Torí pé wọ́n lè púpọ̀ wọ́n lè pé kó tán. Inú ní ibi ní ayé ó máa kọ́ mo ṣe dáadáa o. Má ṣe jẹ́ ìṣubú fọ́tayọ̀ jẹ́ lé lápá. Àánú rẹ nínú ayé yìí ó tó díndín oore. Ìdẹ̀ra tó fi síbẹ̀ ẹ ti fara mọ́. Gbà fún yín délẹ̀délẹ̀ jẹ́ lé lápá o. Kí bùkún ayé yìí pọ̀ kẹ́fì ọmọ. Adúpẹ́ fún Ọlọ́run tí ò fọ́ta lọ́rọ̀ sọ. Àlìkálí ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ táyìn. Ajámọ́rí àmọ́ ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ táyìn ṣe fẹ́ o. Ibi wọn fojú sí ọ̀rọ̀ orí bọ́ táyìn ṣe fẹ́. Kò ní bàjẹ́ Ájì Yusuf Olotu alibarika yín yóò máa pọ̀ sí dáadáa dáradára ní ọláàfíà nàbì. MC ti ń tẹ̀ sí kálukú wọ́n ti gbọ́ ọmọ yìí náà yóò tẹ̀ sóhun náà. Alhaji wa Ridwanullah Kula àti Alhaji wa Cool Global ẹ dákun ẹ máa bọ̀ sà. Bẹ́ẹ̀ náà ni kó wọ́n ṣe pọ̀ ṣe pọ̀ tó. Alhaji wa Kula àti Cool Global ẹ dákun ẹ máa bọ̀ sà. Ẹjọ́ máa bọ̀ sà. Mo fà nábì bẹ̀yìn ẹjọ́ máa bọ̀. Ó yá mò ń retí yín ẹ máa bọ̀ sà.